kábíyèsí o kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o. A wà ní ilé Ifá ní African Cultural Center ní Brazil. Àwọn tó ń dìbò síwájú wa ní kábíyèsí ọba Ògbóni ọba Adékúnlé Adéròmú. Wọ́n fẹ́ kí gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lẹ́ni ọjọ́ tá à ń ṣe ìṣẹ̀ṣe ọdún ìṣẹ̀ṣe gbogbo àgbáyé. Kábíyèsí ẹ̀ máa káàbọ̀ sórí ọ̀rọ̀ yìí o. Kí ni ẹ̀rẹ́ bá wa kí àwọn èèyàn wa. Olóòtú ṣe gan ni o. Ṣé kábíyèsí? Inú mi dùn láti gbà yín lálejò ní èmi ọdún ìṣẹ̀ṣe gbogbo ọmọ Yorùbá kárí ayé à ń ṣe ìṣẹ̀ṣe lénìí. Kí ni ìṣẹ̀ṣe? Ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni, bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni, orí ẹni ìṣẹ̀ṣe ẹni, ìkín ẹni ìṣẹ̀ṣe ẹni. Ǹjẹ́ kí là ń bọ nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe? Là ń bọ nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe. Gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ ọmọ ilẹ̀ Oòduà tó jẹ́ ọmọ Yorùbá, kò sí, ṣé kò ní ìyá ni? Ó ní ìyá, ìṣẹ̀ṣe nìyẹn. Ṣé kò ní bàbá? Bẹ́ẹ̀ ni, ó ní bàbá, ìṣẹ̀ṣe nìyẹn. Ṣé ó lórí àbí kò lórí? Ó bá ti lórí, ìṣẹ̀ṣe náà ni. Ẹni tó bá ní kẹ́ni tó bá ti ní nǹkan mẹ́lẹ̀ta yẹn, tó ní ẹlẹ́dàá orí ẹ̀, tó ní bàbá, tó ní ìyá, ìṣẹ̀ṣe ló ń ṣe. Torí ẹ̀ ni inú wa ṣe dùn pé ìjọba gba àwọn oníṣẹ̀ṣe láàyè ní èmi 28th of